Ìbárìrà fún gbogbo àwọn oníṣàngó ní Ọ̀yọ́ Aláàfin tá a wà yìí láti bẹ̀rẹ̀ ọ́fíìsì ọdún bàbá yìí ọba fún ọ̀rọ̀ àṣà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí lẹ́yìn ẹ̀. Local commissioner fún ọ̀rọ̀ àṣà àti ìrìnàjò tọ́fẹ́ pàfàájì nípínlẹ̀ Ọ̀yọ́ èyí tí wọ́n fẹ́ fún ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìmọrírì. Ìyẹn ló máa kàn sí commissioner. Àwọn náà gbìyànjú ṣùgbọ́n kò dàbí tí Ṣèyí Mákindé ṣe. Ṣèyí Mákindé ló jẹ́ àríkìní ìgbà bẹ́lòmíì bá wá tó bá ń sọ nǹkan míì fún yín ọkọjá bóyá ìwọ̀nba tí wọ́n mọ̀ ni ọ̀ tí wọ́n mọ̀ ń parẹ́. Wọ́n á fi àsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń gbárùkù ti kínní láti bẹ̀rẹ̀. Kọ́mrẹ́ Léwédú mo kí ọ okú iṣẹ́ láti bẹ̀rẹ̀ láti ń jọ ń bá bọ̀. Ṣẹ̀wárí sí máṣínáàpù yìí wọ́n kẹ̀tì ọdọọdún ni wọ́n ń gbé ọdún ìlárugẹ. Iléeṣẹ́ yìí ò ní jóná o. Èmi ọ̀mọ̀rọ̀ sọ́pọ̀ torí èèyàn ọ̀gbọ́n ọ̀rọ̀ tó yàn sọ ń wájú ikú bàbá yèyé kéèyàn má ba fẹnu kọ. So ẹjọ́ nítorí Ọlọ́run ìwọ̀nba tí mo lè sọ ni mo kí yín káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹ bá mi panu pọ̀ ṣe kábíyèsí f'Aláàfin. Ẹ bá mi ṣe kábíyèsí fún kú bàbá yèyé. Ẹ bá mi ṣe kábíyèsí fún Ṣàngó. Gbogbo Yorùbá ń wò yín. Gbogbo àwọn olólùfẹ́ àṣà ń wò yín. Bá mi ẹ̀ ní ṣubú dànù o. Òkè òkè lẹ́ẹ̀mọ́ lọ ẹ̀ẹ́dẹ̀ ní ṣubú fọ̀tàyọ̀. Màá wá wò wípé tẹ́tà bá rìn mo ní àwọn àsọmọgbè mi àwọn ẹgbẹ́ mi tá a jọ ń ṣe ní ẹsẹ̀ kùkú náà àwọn ni Super for Culture and Tourism àwọn lẹ́rí yìí o ẹjọ́ ẹ bá fún ọ ní àtẹ́wọ́ wọn o gbogbo ibi tí n bá ń lọ òun ni wọ́n bá mi lọ so lédè kan
àṣà wo ní bàjẹ́ lọ́wọ́ yín o ẹ tún lọ múra sí ní ẹsẹ̀ kùkú mo dúpẹ́ lọ́wọ́ yín èmi ò mọ̀rọ̀ sọ o ṣùgbọ́n tí mo sọ àrọ̀ ọ̀rọ̀ mọ́ Ọ̀yọ́ ò ní bàjẹ́ Ọ̀yọ́ ò ní bàjẹ́ ó dàbí ìpá àwọn ọmọ Ọ̀yọ́ ọ̀pọ̀ ń bí Ọ̀yọ́ ò ní bàjẹ́ bá ti wí ló máa rí bá ti wí ló máa rí bá ti wí ló máa rí bá ti wí ló máa èyí àwí yẹn àrọ̀ mọ́ bá ti wí ló. ẹ ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́ ẹ jọ̀ọ́ mo gbàgbé ẹnìkan tí ó jẹ́ wípé àdùkẹ́ mi ìyàsákélé Dr. Paula Gomez ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láti gbé Ṣàngó yìí àti ọkùnrin tí wọ́n pè ní Níyì àbí Emmanuel ní bó tiẹ̀ jẹ́ pé kò fẹ́ràn mi ṣùgbọ́n ìyẹn ò ní kí n má recognize ẹ̀ mo sá recognize ẹ̀yin méjì ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣiṣẹ́.
wo ìsọmọ rẹ̀ ní kúndẹ̀fọ̀n àti ṣebí ọ̀yọ́ kárí ọ̀yọ́ ò ní ṣebí ìbàgbẹ́ nìkan ọ̀kan síyẹn bọ́dá ọmọ olúkú ewu láti gbòdù ọ̀rọ̀ ọmọ àtìbà òkúta méjì bàbá èkúrọ̀ ọmọ àdèmúlera ọmọ àfàì láti yẹra go ìwérò bí ọrọ̀mọjọgbọ́ alẹ́ ìlú ọ̀sùnrin àdìkálì àti àgàsẹ̀ wọ́n tó yí kápá apá ọ̀kápá wọ́n tó yí kòsè apá òkòsè wọ́n tó yí kàkùnkà òsè èkósí apá ẹkú délé ọ̀ká wùsà ẹnu gírígírí gírí ló mọ tí bá kìíní lọ́wọ́ àkìí gbalẹ̀ ìkọlọ akẹ́bà ń kú ọmọ oníkú aláriwo yọkọ̀tọ̀ níkú àjìfà ikọ́ ọmọ ìkọ́jú bẹ̀ tí bá kìíní lọ́wọ́ ọlọ́pẹ́ ẹlẹ́sẹ̀ mi bàbá ẹ̀yìn àjìsọ̀ra ọmọ bàkẹ́lẹ́ ojú ogun òkò tẹ́mi ilẹ̀ kò bá torí ẹni wá ohun tí mo bá wá ojú torí ẹni lọ ọmọ gbọ́ngàn yóò máa lò fún gbọ̀ngàn yóò máa lò bá àṣẹ ìgbẹ́gbẹ́rẹ́ bá àṣẹ gbọ̀n ẹ̀fọ́ fún kó má tàṣẹ gbọ̀ngàn gbọ́mọ́ owó tàfirasẹ̀ iná àfirasẹ̀ kékeré òkò lálákẹ́ ọmọbìnrin tẹ̀lé ọ̀làdó ọ̀yá òbí òní àpò àjọ ọba ló tún tẹ̀ láyé àtìgbà ọba àbíbọ́lá ọwọ́ adé ẹlẹ́wọ̀n ẹ̀tù ọmọ ọ̀yọ́ mọ̀ ọ̀gọ́ ọmọ ọ̀yọ́ àtìgbà ọ̀yọ́ mọ̀ ní ọ̀yá òbí òní àpò àjọ ọba ló tún tẹ̀ láyé àtìgbà ọba aládélẹ́yẹ àkàngbé ọba tààrí tààkàpọ̀lápọ̀ tààkọ̀fàlọ́fà tààkàpàtà lórí àpáta bẹ̀bẹ̀ rọ ìrìnlẹ́lẹ́ni agbára ọ̀dọ́ fi ìtàyè kò jẹ́ kí ó ṣe láti rún ọmọ àtànílẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ bínísí lóbìnrin ti fọ láyà di tàǹdùkú bí sóòrò ibi wọ́n ti ní kọ́lọ́kọ́. ẹ ṣé o.
ẹ ṣé o, ẹ ṣé o, àdúpẹ́ o, ẹ ṣé o. Àwa ní o, àwa náà ní ẹ ṣé o. Àwa náà ní ẹ ṣé o, ẹ ṣé o. Thank you. Ẹ ṣé o.